aláàfin àkàngi oko ìyálò Ọlámilékan ti dé o tí gbogbo ayé mọ̀ sákèrè àgbáyé Àdìgún o Alexandra Bọ̀lọ́rẹ́ Améjì níbẹ̀ nínú orúkọ Àdìgún kẹtẹ tí kẹ mọ́ gbọ́ àkọ́kọ́ Alexandra Abọ̀lọ́rẹ́ Adégbọlá Aládìgún Alákàndé Alápòméjì o Ajífọlájì fàlà kí ló dé iwájú ló máa lọ ò màmá nírẹ̀yìn títí láéláé Ògbómọ̀ṣọ́ bí wọ́n gbé jẹ kàkà tó mú kọyan gan Ògbómọ̀ṣọ́ àfọgbójà bí ìṣọ̀dára Ògbómọ̀ṣọ́ o Ògbómọ̀ṣọ́ àfọgbójà bí ìṣọ̀dára ìgbà Ògbómọ̀ṣọ́ bá ṣe ohun tí ó ṣe tán mọ́lágbọ́n ni ó ṣe bí eré lọ́mọ ajílé tẹ́ ń borí ìwà rẹ̀ ṣe ni ó kàn dáadáa kì í ẹ̀ kó Ògbómọ̀ṣọ́ rí ẹ dénú oko ẹ̀sìn mi Ògbómọ̀ṣọ́ àjílé tẹ̀ ṣe òbòrè láfẹ́kọ̀rí ìwọ́ta tẹ̀ sáàrin ọ̀dàn ọ̀kan nínú ìlú Akin ìbàrùbá níyẹn lẹ́jẹ̀ ẹsẹ̀ ọmọdé bàrẹ́ sí ọ̀yà òun ni bàbá tó ṣe gbogbo ìfilẹ̀ pátápátá kúròkòdò kékeré àṣà ọmọ àjújù bàlà àgbàlagbà àṣà ọmọ àjújù bàlà kékeré ládàbá ṣubú táwọn yọ̀ tí ń jẹ̀ láàrin ọ̀tá olóhùn mi kékeré ní tí ṣọ́kù wọn nílé kékeré ní tí ṣọ́kù wọn lókì kékeré ládàbà tí ṣọ́kù wọn lọ́nà ìjù Àdìgún ìlú Ṣàngó Ògúnnọ́lá ọkùnrin púpọ̀ táyé pè lẹ́nìkan ṣoṣo àkànwá kí dùgbẹ́dùgbẹ́ kó má má jẹ́ kí ara ìjẹ̀rù orí mú mi Ògbómọ̀ṣọ́ àgbẹ̀ gbogbo wa Àdìgún alápò èjì Àdìgún owó Àdìgún ọmọ ò mà ní fojú sunkún ọmọ àwọn ọmọ rẹ kọ́ ṣé wọ́n bẹ̀rẹ̀ àlàáfíà ara bó bá délé ò bá ń kí wọn mo gbá ìsáàsì gidi ni èjì rẹ ń kọ́ èjì rẹ aláàsókun èjì ìjọba ọmọ ẹ̀sùn fi ṣe lórí ibi ó fẹ́ kéṣe ò fẹ́ kàtá ó wá fẹsẹ̀ méjèèjì bẹ̀ sí ní alákìísá ó sọlẹ̀ alákìísá tó nígbà aṣọ aláàánú ọmọ tí gbà kúnlẹ̀ ya tí gbà dọ́balẹ̀ lọ́wọ́ bàbá tó bí lọ́mọ mbàbèjì rẹ̀ ń báyọ̀ nílé ayé mbàbèjì rẹ̀ ń báyọ̀ o tani ó fèjì rẹ̀ kó náà wọ́ Akéèrè àgbáyé ló wọlé dé ńlẹ́ Akéèrè àgbáyé bóyá mo ní táyé ló ní ijó Kẹ́hìndé ló ní ìlú mo ti ṣẹ̀wá fún bèjì mo ti repo fún táyé o orí Kẹ́hìndé má padà lẹ́yìn mi ọmọ ní Táyé Lòlú ọmọ ní Táyé Lòlú yé ọmọ ní Táyé Lòlú mo ti ṣẹ̀wá fún bèjì mo ti repo fún Táyé o orí Kẹ́hìndé má padà lẹ́yìn mi ọmọ ní Táyé Lòlú Àdìgún Alápòméjì Alexandra Bọ̀lọ́rẹ́ tọ́ba rọ̀jò àwa máa lọ ọ̀mbrẹ́là tọ́ba paná a máa tàn láǹtà àdmáyáwọ́ ti wà kọ́ ẹ̀ kí ló dé Akéèrè àgbáyé ló ń kí lọ́wọ́ nílẹ̀ ayẹyẹ ọmọ ọmọ ní ìdojúrú ẹwọ́ kó ṣàmì àdúrà ẹni tó bá ní ìfẹ́ Àdìgún Alexandra Adégbọlá Bọ̀lọ́rẹ́ Alákàndé Aládìgún Alápòméjì Ajífọlájì fàlà kí ló dé nílẹ̀ ayẹyẹ ọmọ ọmọ ní ìdojúrú ẹni ọwọ́ sí kẹ́ máa bá ṣàmì ẹlọ́lọ́run ò ní mú ọ Ọlọ́run ò ní tẹ ọ Ọlọ́run ò ní lé kúrò ní pọ́ọ̀lù rẹ ipò ètùlé sẹ́wù ọ̀gẹ̀dẹ̀ rẹ̀ odò láíláí èkúté ló gba ìdí ọmọ yọyọ wájú ẹlẹ́dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ kì í gbọdọ̀ kó yàgò èmú ní ìpèrè ègùn rẹ ó màmá ní fojú sunkún àwọn ọmọ tó bí sílẹ̀ ayé Akéèrè àgbáyé ló kí ọwọ́ sẹ̀ Àdìgún wa ìlú Ògbómọ̀ṣọ́ ti gbogbo wa ni ó máa bájọ́ bàjẹ́ òòrùn Aládìgún ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ káàjọ gbé àjò lè dà bí ilé Àdìgún máa gbọ́ àjò lè dàbí ilé òòrùn Aládìgún gbé Àdìgún gbé Alápòméjì gbé kémi gbé Àdìgún aláàbí fásitì Àjíbọ́lá Akéèrè àgbáyé ló kí ọ.